بسم الله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ọba tí ó ṣe mi àti yín kò lórí dáadáa à ń bẹ pẹ̀lú ìdùnnú ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run bá fẹ́ràn jùlọ tọ́rọ́ sí gbogbo ayé. Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ àlìjánnà onídẹ̀ra tọ́lọ́run bá nípalẹ̀ mọ́ fáwọn ẹni rí àwọn sàhábà àwọn tábì tàbíìn àtìmí àti iṣẹ́ rí ọ̀rọ̀ rí ìrìn rí ìwà rí tí sọ ní dọ́mọ àlìjánnà. Ọlọ́run kò fi jí ìkémi àti yín olóríire o. ẹnjìníà mi ibi àsùnsí náà ni àtúnjí sílẹ̀ ní lórí ọ̀rọ̀ sàárà ṣíṣe nínú Islam. amágbègbè ọ̀tọ̀ látún yà lẹ́nìí ibi táyà ní fawaidu sọ́dakọ̀ wọ́n náà kéwọ́n níwọ̀nba kọ́lọ́ wọn sàlékún ma wa àwọn àǹfààní tó lè tàtàrà sàárà ṣíṣe jẹ jáde. àǹfààní tí ń bẹ níbi sàárà ṣíṣe lágbègbè bẹ yẹn a lè kàtà lé nìkan nǹkan kayọ̀ nǹkan bíi márùn nínú ẹ̀ ẹnìkan ò ní má àǹfààní tó lè tàtàrà sàárà jáde àfẹni tí ń bá ń ṣe àfẹni tó bá ti dájú sàárà kọkẹ́nẹ́ kan rí tọ́lọ̀ ti wá bí àbùkátà rẹ̀ ẹnìkan ò ní má àǹfààní tó lè tàtàrà sàárà ṣíṣe jáde ọjọ́ kan ò ní lọ nínú gbèsè ayé ẹ̀ láì ṣe sàárà. a wà tún ṣàlàyé àwọn àkókò wo lọ́dà kéèyàn ó ṣe sàárà tọ́lá ẹlòmíì àmọ́ ànídìbẹ̀ yẹn náà lé ní o ẹlòmíì gbà wípé ó dìgbà tó bá rẹ̀ hùn àbó ń bá wà nínú ìṣòro kan ló ń tó lè ṣe sàárà. àbí tó ń bá lálàkàlà. àlàyé wa ni wàá fìdí ẹ̀ múlẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ o bí yẹn bá ń bẹ nínú ìdùnnú tí yẹn bá ń bẹ nínú ìbànújẹ́ ipò méjèèjì kò sí i tí sàárà ọ̀rá yìí jòkó. ìyẹn lè fi sàárà dúpẹ́. bẹ́ẹ̀ ni ìyẹn lè fi sàárà gba orí lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ ni àwọn ǹjẹ́ wọ́n tún lè rìnà síyàn tó wọ́n rìnà síyàn o wípé mo lálàá mo rí ọ ọ̀nà tí mo sì gbà rí ọ kò dùn mọ́ mi lọ fàdíẹ̀ sí sàárà o wá tẹ́tẹ́ náírà 71. àkàrà elépo àwọn kan tó máa ń fa àkàrà elépo sí sàárà fún kú ọ̀run. àbẹ́ díẹ̀. masa àwọn ìsábà lọ adìẹ àkàrà elépo kò ní náà wọn lówó tó nǹkan àkàrà elépo masa àwọn ìtẹ̀síwájú náà ọ̀rọ̀ wa ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àkàrà nìkan kí wọ́n fi ṣe sàrà àfọkù ọ̀rọ̀ kọ́ni yẹn gẹ́nẹ̀ tó dáa. bẹ́ẹ̀ni ẹ lè gbẹ́ kànga sí mọ́sálásí. kọ́ ọ̀rọ̀ gẹ́nẹ̀ tó dáa fẹ́ni tí ń rìn ní hòhò. rasọ tó dáa fẹ́ni tó ní ìdìrán lọ́wọ́. tọ́jú mọ́sálásí gbogbo tẹ́ kírun ká tún mọ́sálásí sí nínú tọ́lọ́ máa fi forí jòkó ọ̀run ni. àmọ́ bí ta fẹ́ yàlẹ́ ni fawaidu sọ́dakọ̀ àwọn àǹfààní tí ó ń bẹ látara sàrà ṣíṣe Ọlọ́run fúnra ẹ̀ ó kì wá ń lọ látẹnu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ la Al-Qur'ani gbé jáde wípé ká má fi sàrà ṣíṣe ṣeré o. ẹ lọ wo Suratu Ibrahim aya 30 aya 31 a'udhu billahi minash shaytanir rajim. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلاف. Ọlọ́run ní kul eré anábì sọ fún wọn lé ìbádíà sọ fún àwọn ẹrúsìn mi lódodo alladina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú èmi Ọlọ́run sọ fún wọn yukimu sọláta wọ́n ní kí wọ́n máa kírun kí wọ́n máa parun jẹ iṣẹ́ kan ò gbọ́dọ̀ jẹ yín lójú kò gbọ́dọ̀ jẹ yín lógún ọ̀nà àtijẹ ò gbọ́dọ̀ gbà yín lákòókò kọjá káyọ̀ má kírun. Ọlọ́run ní sọ fún wọn yukimu sọláta wọ́n ní kí wọ́n máa kírun ó ṣe kókó wa yunfiku mimma razaqnahum Ọlọ́run ní ẹ wá máa ná nínú àrísìkí tí mo ṣe fún yín. nínú oore tẹ́mi Ọlọ́run bá ṣe fún yín Ọlọ́run ní ẹ máa bùnyàn ẹ máa ṣe sàárà ẹ máa tọrẹ. kò dìgbà tó bá wọ 10 million. ẹlòmíì bìlífù kó dìgbà tí bẹ́ẹ̀ yẹn bá dòdò kó dìgbà tó ń bá gata yányá kó òun tó máa sóore bùkátà máa lékún bùkátà ni. tí o tiẹ̀ mọ ibi tó láwọn kọ́ láì mọ́. ọ̀gbọ́dọ̀ mọ̀ tí Ọlọ́run wá ní sirra wa alaniyatan Ọlọ́run ní ẹ máa sóore ní kọ̀rọ̀ ẹ máa ṣe ti gbangba èèyàn máa sóore kọ̀rọ̀
tó sóore tọwọ́ ọ̀tún ò ní mọ̀ ó sóore pẹ̀lú ọwọ́ ọ̀tún ọwọ́ òsì òsì ní mọ̀ ó sóore fún yàn etí méjì mẹ́ta ò ní gbọ́ sí àfiwọ́ àtẹni tí ó sóore fún Ọlọ́run tí wọ́n ní wá àlàáníyà ẹ tún sóore ti gbangba ìyẹn a máa ń sóore gbangba ta ló ṣe yìí wọn ní lágbájá ni kò dí ẹ̀san lọ́wọ́ bí ọba ti ní ti ẹ̀mí kárí mi nú Ọlọ́run wá ní min qabli an yatiya yawmun la bay'un fihi wala khilalun Ọlọ́run ní ẹ máa ń sóore kọjọ́ kan ó tó dé ọjọ́ kan tó jẹ́ wípé títà rírà ò ní wúlò mọ́ mo ní ní tí mo lè ta mo ní ní tí mo lè gbé ta Ọlọ́run ní kò ní wúlò mọ́ yawmun la bay'un fihi wala khilalun ọjọ́ tó rẹ̀ múlẹ̀ ò ní wúlò sàárà ń bẹ nínú ntọ́lọ́run lè fi gbàyànlẹ̀ lálìkìyàmà sàárà wúlò láyé ó tún wúlò lálìkìyàmà sàárà ṣíṣe ẹnìkan ò ní mọ ipò tí sàárà wà nínú gbèsè ayé ẹ̀dá ọjọ́ kan ò ní bọ́ mọ́ ọ lọ́wọ́ kọ́ mọ́ sí sàárà kódà bọ́ ọba ní ntọ́ fi ṣe sàárà inú ìlú sì máa bàjẹ́ bó ṣe ń kéré wò kọ́ mọ́ bó ti wò ó lè kéré mọ́ sàárà ojú tiẹ̀ ló ti kéré tó bá jẹ́ pé bágbára rẹ ti mọ nìyẹn Ọlọ́run nìkan lọ́mọ̀nà tí ó gbé gbà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní àkọ́kọ́ àǹfààní àkọ́kọ́ mi ò lè kà á tálẹ́ ni àmọ́ ká sọ díẹ̀ ẹnjìníà ibi tó pọ̀ dé torí bí àwa mùsùlùmí àwa la ní ẹ̀rí tó dájú fún sàárà tá a bá ń sọ̀rọ̀ nípa sàárà kálímà sàárà ó ti bọ́ ságbègbè ẹ̀sìn gẹ́gẹ́ bá ti sọ níbi apá kìíní anabi sallallahu alaihi wasallam sọ pé inna sadaqata sirri tutfi'u ghadaba rabbi tabaraka wa ta'ala àkọ́kọ́ nìyẹn anabi ní gbogbo ẹni tí bá ń ṣe sàárà ní kọ̀rọ̀ ó ṣoore etí méjì mẹ́ta ò gbọ́ sí ó ṣoore pẹ̀lú ọwọ́ ọ̀tún ọwọ́ òsì òsì mọ̀ ó ṣe sàárà anabi ní inna sadaqata sirri sàárà tá a bá ṣe ní kọ̀rọ̀ tutfi'u ghadaba rabbi tabaraka wa ta'ala ìmọ̀ paná bínú Ọlọ́run lérí èèyàn ni tọ́lọ́run bá ń bínú sí yàn sàárà ó sì dáwọ́ bínú Ọlọ́run dúró ìbínú Ọlọ́run níjọ́ mi àìníláárí àìlówó lọ́wọ́ kéèyàn máa níjà kulẹ̀ ó lè jẹ́ bínú Ọlọ́run ni sàárà ó ti gbà yàn lẹ́nu ẹ̀ ìwọ sì ṣe sàárà ó sì bọ́yọ̀ lọ́wọ́ àdánwò yìí ìyẹn ló wá àpàdà wá débi àwọn òwò ló yẹ ká ṣe sàárà fún tọ́lẹ́ lómi náà ń tọrẹ àmọ́ ibi tí ó yẹ kó ṣe é sí ní ṣe é sí ẹlòmíì bí lè fò pé ẹlòmíì gbẹ́bọ nísìnyí onísàárà náà ni ó sì tutù àwọn àgbà ẹlòmíì rọtí fún yàn alóhùn ó máa tọrẹ o àwọn ọ̀rẹ́ òun múnú wọn dùn ẹ mú go sí mi lọ́rùn ẹ mú sí mi lọ́rùn ipò àkọ́kọ́ nìyẹn torí àfẹ́ kó máa gùn ká mọ̀ mọ́ wálé ṣẹṣẹ ẹlẹ́ẹ̀kejì àǹfààní títún bẹ́ẹ̀ mbẹ́ àdìsí lálàáfíà parí o Mu'adh ibn Jabal lọ́gbàdìsí wa lànàbí ń sọ fún anabi ni ala adulluka ala abwabil khair sekin to e sona onari ona seri tiyan fi deni Ọlọ́hun tolo fi kun yan lọ́wọ́ anabi wa ni sallallahu alaihi wasallam wa sadaqatu tutfi'u al khatiha kama tutfi'u lima'un nar anabi ni as-sadaqa sara sise tutfi'u al khatihata ima pana àṣìṣe èèyàn níwájú Ọlọ́run ni ìmọ̀ pa àṣìṣe èèyàn rẹ níwájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ti dóńdó wípé ìsìn ní kí ni lágbájá lè ṣe tí mo fi lè foríjìn báyìí pẹ̀lú ntọ́ dánwò yìí sàárà ó sì jẹ́ kọ́lọ́run mójúkò fún yàn ẹni tọ́lọ́run bá ti wá mójúkò bí àṣìṣe rẹ̀ ìgbésí ayé rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ẹni tọ́lọ́run bá ń bínú sí gbogbo tọ́lọ́run bá dá lọ́lọ́run dájú ìjà rẹ̀ kàn wọ́n ẹlòmíì ọmọ sáré àwọn àjẹ́ ní í ṣeun àwọn ayé ní í ṣeun Ọlọ́run gangan bínú sí ọ Ọlọ́run gangan bínú níjọ́ mi gan àwọn àyèmáyé àwọn abínú ẹni àwọn ẹ̀ka tó jẹ́ pé oore lọ́ọ̀sì fún wọn tí wọ́n fi jáwọ́ lọ́rọ̀ rẹ̀ kílẹ̀ tó fẹ́ kó ṣe kílẹ̀ tó fẹ́ kó ṣe wọ́n bínú rẹ̀ wọ́n ń sáré rẹ̀ ọ̀tún wá láhùn ọ̀ní bọ́m̀bẹ̀ Ànábì wa ní sallallahu alaihi wasallam kama tutfi'u al-ma'un nar gẹ́gẹ́ bí omi ṣe máa poró náà tí ibi náà ti wò lè tó omi ní máa ń pa bẹ́ẹ̀ ni sàárà máa pa ṣiṣẹ́ ìyàrá wájú Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni ipò kẹta tí sàárà tún wà oníwèé kọ́ yàtọ̀ mẹ́nà náà sàárà máa láyàn kú níbi ìyáná sàárà máa sọ̀yàn dọ́mọ àlìjánná torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé fatakun naro walau bisiki tamra Ànábì ní sallallahu alaihi wasallam ẹ̀yin náà ti bẹ̀rù ya Ọlọ́run páyà ya Ọlọ́run pé kí kọ́nà máa sọ dọ́mọ aná kọ́dà bọ́jẹ́ wípé ẹ̀yà dàbí dùn ká yọ kóró dàbí dùn kó nù ẹ̀ báyìí ká sì yá sí méjì ká sì fún yàn wọn náà tiẹ̀ fi máa jẹ síwájú Ọlọ́run pé kọ́nà máa di ọwọ́ náà ẹ wò ẹ̀yà dàbí dùn bó ṣe kéré tó kò dìgbà tí agbára rí o tí ì kákọ́ kọ́lé fún yàn agbára rí o tí ì kákọ́ ṣe sàárà àti tó lè mú yàn yá wèrè yẹn máa ṣe sàárà fún yàn jọ mi tẹ́tọ̀ wọ́n sì bu ẹkún pé ọ̀tọ̀ lọ́rẹ́ o
ọ̀tọ̀ làánú ẹ má gbà sàárà ò ní nǹkan tó jẹ́ wípé kò ní jáde lápò èèyàn ikhrajul mali taqarruban ila Allah subhanahu wa ta'ala ò ní tẹ̀yàn mú jáde láti lè fi ṣàánú ọmọlàkejì ní sàárà wípé ntí mo ṣe yìí mo fẹ́ fi gbà nǹkan báyìí wájú Ọlọ́run ntí wọ́n wá fi sun Ọlọ́run ó ṣe Ọlọ́run tún wá nípalẹ̀ mọ́ mi fún ní tí ń ṣe sàárà pákéjì ọ̀tọ̀ mi pákéjì mi ń bẹ lọ́dọ̀ Ọlọ́run nínú ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam sàárà ṣíṣe fatakun naro anabi ní ẹ̀yin náà ti ẹ̀bẹ̀rù kẹ́ máa wọ̀ náà walaw bi zikki tamra kọ́dà walaw bi zikki tamratin kọ́dà bí ó ti jẹ́ pé ẹ̀yà dàbí dùn. Ọlọ́run gẹ́tọ́ wá sọ yìí náà nínú Suratul Baqara àyà 254 Ọlọ́run ní yá ayyuhal ladina amanu anfiqu mimma razaqnakum أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم ظالمون. Ọlọ́run yá ayyuhal ladina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo anfiqu mimma razaqnakum Ọlọ́run ẹ máa ná nínú ìpèsè ẹ máa ná nínú táwọn Ọlọ́run bá pèsè fún yín àtijẹ́ rí ò nira mọ́ ìmọ̀ rí ò nira mọ́ ọ̀jẹ̀yàn ń gbèsè Ọlọ́run máa ná máa ṣe sàrà rántí àwọn tí ò tó ẹ rántí àwọn tí ò ní ẹlòmíì ń bẹ bọ́ba jẹun àárọ̀ kọ̀ mọ̀nà tí ó gbà jẹ talẹ́ sàrà tí ó wà ó níyàwó lọ́mọ ẹlòmíín retí kó jẹ ráìsì láì lépo nú pẹ̀lú sọ́nsá rí ráìsì ẹ̀ dá sórí iná kọ́dà láì níyọ̀ Allahu akbar má ṣe sàrà àánú bẹ́ẹ̀ mi sàrà púpọ̀ lọ́lọ́run fi ní yá ayyuhal ladina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo anfiqu mimma razaqnakum Ọlọ́run ní ẹ máa ná nínú tẹ́mi Ọlọ́run bá pèsè fún yín ní jẹ̀mú arísìkí owó iná ìlò ẹ máa bùn yẹn nú ẹ̀ Ọlọ́run wá ní min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khullah Ọlọ́run ní ọjọ́ kan tó dé ọjọ́ títí ta òrìrà ò ní wúlò mọ́ gẹ́gẹ́ bí ayàtà kọ́kọ́ wala khullatun Ọlọ́run ní tó jẹ́ pé ọ̀rẹ́ ò ní wúlò mọ́ ẹlòmíì gbà wípé ní tí ò ní jẹ́ òun tọrẹ ni wípé òun ò ní ṣe sàrà kankan bóun bá wà ní ìdààmú ní ìsìn láwọn ọ̀rẹ́ tó ń lè sáré tọ́ka sí pé ẹ̀yà ó ti ṣẹlẹ̀ o kò ní ronú ó ti gbà yí pé ayé òun lè burú débi pé kò ń wà lọ́wọ́ lọ́dọ̀ tálíkà àìmọye oore tó ṣe fún tálíkà tó jẹ́ pé ìbínú Ọlọ́run lè ṣẹlẹ̀ sí ọ àwọn tí ò ní tó tó bá sóore fún tó bá ṣe sàrà fún lọ́lọ́run ó ti júmọ́ ọlá tọ́lọ́run fi gbàdúrà yìí. àyànfẹ́ Ọlọ́run wà nínú tálíkà. àwọn àyànfẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ nínú tálíkà àìlówó lọ́wọ́ rẹ̀ ọ̀sọ́ délé rí búwájú Ọlọ́run kó lè jẹ́ pé ntọ́lọ́run kọ́ máa nílò. wàlá sàfáà Ọlọ́run ni ẹ wá rántí o wàlá sàfáà tún ọjọ́ tí sípè ẹnìkan kan ò ní gbà yẹn lè lálẹ́ kìyàmà. ẹ rántí ọjọ́ náà wal kafiruna zalimun Ọlọ́run wá ní gbogbo gèfèrí ayé alábòsí ni wọ́n gbogbo gèfèrí alábòsí ni wọ́n ipò kẹta nìyẹn ipò ẹlẹ́ẹ̀kẹrin àǹfààní kẹrin fawaidu sọdakọ àǹfààní tó lè ti bi sàrà jáde anabi sallallahu alaihi wasallam sọ fún wa yìí pé dáhùn maridọ́ọ̀kùn bi sọdakọ anabi ní ẹ fògùn sàrà tí ń ṣe yín pẹ̀lú sàrà ṣíṣe ogun ní sàrà àìsàn mi tó ti náwó sí tí ò lọ bọ́ bá ṣe sàrà ara rẹ̀ ó sì yá yorùbá mi ò yé ọ dáadáa àìsàn tí yẹn ti náwó sí tí ò lọ bọ́ bá ṣe sàrà ara yẹn ó sì yá sàrà àìmọye èèyàn tó jẹ́ wípé ọlọ́pàá èèyàn kan máa ń ní bùkátà a máa ń fẹ̀mí sóògùn lílò ju oore ṣíṣe lọ téèyàn bá ṣe sàrà lónìí nísìnyí tí nǹkan kan bá ń ṣe àbí ń retí oore kan sàrà tó wá ṣe yẹn Ọlọ́run padà wá sóore yẹn kò ní ronú lọ bí pé sàrà tó ń ṣe ni oògùn lẹ ọmọdé máa ń nífọkànsí jù ìwọ dájú sàrà kọ̀ọ̀kan mi wò ọ̀pọ̀lọpọ̀ ìdààmú tó fẹ́ torí ẹ̀ dẹ́lẹ́bọ̀ sí tó fẹ́ torí ẹ̀ fìsìlámù ńlẹ̀ sí dájú sàrà kọ́ àwọn sẹ́ni kankan tẹ́lẹ̀ àǹfààní rẹ̀ jẹ́ olówó lé ọ̀nẹ́ báńkì ọ̀tún fowó rọrí sùn tẹ̀bi ń pa àwọn èèyàn. ìwárò oorun sùn ó wá ń sá káàkiri. ọ̀wárò kéwu yí ọba onípò karùn-ún. ìkan nínú àwọn sọ̀hábà ó ní àwọn kan náà ń ṣe náwó láriwo wọn fi ń wọ bí tá à ń ṣe o kámẹ́rà tá à ń ṣe ń lò máìkì fóònù wa o kò kọ́nẹ́tì papọ̀ pẹ̀lú ẹ̀ Ọlọ́run bá láàánú kí wọ́n ṣàlékún oore wa àwọn alájì wa tí wọ́n gbìyànjú débi táwọn náà gbìyànjú dé yìí Ọlọ́run bá wa dúpẹ́ fún wọn Ọlọ́run bá wa ṣàlékún oore wọn àti irú wọn bẹ́ẹ̀ àwọn èèyàn náà gbìyànjú níwọ̀n bá bọ́lọ́run ti fún wọn àwọn ìyá wa kan bẹ wọn ò lè mọ sóore bọ́lọ́run ti fún wọn lágbára mọ́ àwọn bàbá wa kan náà bẹ táwọn náà ń ṣe bọ́lọ́run ti fún wọn lágbára mọ́
ìwọ̀n bá dátà tá ń lò yín ní àwọn kan náà ni wọ́n ń gbé níwọ̀n bá Ọlọ́run ti fún Ọlọ́run àbí àfààní rẹ̀ bí àtàwọn àti ẹ̀ ní kàdàmú àwọn náà ní kàdàmú Ọlọ́run kó ṣamọ̀nà wa. ipò karùn-ún ọkùnrin kan ló wá bá Ànábì sallallahu alaihi wasallam ó ní rí Ànábì ntọ́lọ kégbe bá Ànábì ní wípé kọ́síwátò kọ́líbì yìí ọlọ́kàn wọn ìbalẹ̀ òun ò nẹ́fọ̀kànbalẹ̀ ẹ̀mí wọn balẹ̀ láì jẹ gbèsè sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa bìlífù wípé táwọn bá nípayà tẹ́mi àwọn ò bá balẹ̀ táwọn bá lápá tẹ́nsà tẹ́mi àyà wọn sábẹ̀rẹ̀ sí já àníyàn ọ̀pọ̀lọpọ̀ ni pé òun gbọ́dọ̀ dọ́sítà tá bá fi lọ àfáà kan wọ́n máa retí kó dá wọn lágbo tá bá fi lọ ẹnìkan wọ́n máa retí kó júwe oògùn kan fáwọn bẹ́ẹ̀ ni ẹni yìí náà ọlọ́ba Ànábì ọláyà ń já tá a bá sọ bá Ànábì ṣe sọ ìfẹ́ ẹlòmíì ò ní ká kún pé mọ̀lẹ́rù ń bà mí mọ̀lẹ́yìn ẹ̀mí mi ò balẹ̀ kí á lè ń tẹ́ wí yìí o kò bá mu kò jọra wọn. Ànábì sallallahu alaihi wasallam sọ fún mi pé ìsá àràdìtà tàlí ìnà kọlbà tó o bá fẹ́ kẹ́mi rẹ̀ ọ balẹ̀ o fẹ́ káyà rẹ̀ ọ jámọ́ fa'at'imul miskin máa fáwọn aláìní máa bọ́ àwọn èèyàn máa bọ́ àwọn tálíkà máa bọ́ àwọn aláìní àwọn tí bí ń pa ẹni tí ó lérò pé òun lè jẹ oúnjẹ méjì wá jẹ mẹ́ta máa bọ́ wọn wamsa ala rasil yatim máa wá fọwọ́ ra orí ọmọ òrukàn àwọn tí àwọn àti bàbá wọn ti kú fìfẹ́ hàn wọn ọkàrí ẹnjìnìá yóò bá yí ọ sí púpọ̀ ìlàkàyè rẹ̀ ò ní dàrú Ọlọ́run bá ń sọ ìyàwó rẹ̀ pẹ̀lú rọrùn ọlọ́jọ́ kan ṣoṣo rẹ̀ wájú Ọlọ́run ẹwà Ànábì ní fat'imul miskin máa fáwọn aláìní lóúnjẹ àwọn tálíkà àwọn tí bí ń pa máa tọ́jú wọn máa bọ́ wọn wamsa ala rasil yatim máa wá fọwọ́ pa ẹni pé gbogbo ẹni tá a bá ń fọwọ́ ra lórí báyìí à ń fìfẹ́ hàn sí ni ẹlòmíì ọmọ tó bá rẹ ni inú rẹ̀ dùn láti inú wa tẹlifíìn bá rọ yẹn ni dábàá ní ìyá rẹ̀ ti kú bàbá rẹ̀ ti kú ni èmi mọ̀ pa wọn lọ èmi mọ̀ pa ìyá rẹ̀ èmi mọ̀ ọ̀nà bàbá rẹ̀ lọ́rùn ni èmi kí mọ̀ pa wọn o mọ̀ wí bẹ́ẹ̀ ma fọwọ́ ra lórí fìfẹ́ hàn sí ẹni tí o bá ní ìyá ma tí o ní bàbá ma tọ́ bá súnmọ́ wọn tọ́ ìwọ ló ń sanwó school fees yẹ ìwọ ló ń tọ́jú wọn ìwọ ló ń ṣèrànlọ́wọ́ fún wọn a dùn níbi márùn ìlú nìyẹn a tún máa tẹ̀síwájú àná Ọlọ́run ní fèmí àti yín lẹ̀ ọlá àjọ kan ṣoṣo rẹ̀ wájú Ọlọ́run ọlá àbọ̀ háyà rẹ̀ ẹ má jẹ́ ń ta yín òkè lọ́wọ́ afúnni gbé ẹnìkan ò ní máa fún yàn jama mùsùlùmí kò ní dúró sí nínú àǹfààní tuntun bẹ́ẹ̀ náà ìdébẹ̀ lónìí mo fẹ́ máa bẹ́nu o ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá wá sọ̀rọ̀ rẹ̀ náà dípò wọn máa gba bá rẹ̀ fi wọ́n lẹ̀ wọn ò ní tó àwọn tá a bá ń tọrẹ fún wọn. bọ́dà àwọn ìbára kan jọ ni wọ́n tó jọ wọ́n sì wá pọ̀ tó báyìí wọ́n ní wọ́n rówó ń bẹ̀ ni wọ́n ní kọ́ra ń bẹ nínú wọn báwọn owó tẹ́lómi ní báńkì. ẹni tó ń tọrọ ẹ̀gàn fún ojú tẹni tí ń ṣe báńkì lọ. ìgbésí ayé tí wọ́n mọ̀ ìgbésí ayé yẹpẹrẹ torí pé ẹnu wọn ti dùn mọ́ wọn ti kéèyàn Allahu akbar. báwo la túbọ̀ tán wọ́n ṣe wá. a máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ó yẹ ká fi wákà kan gbé ńlẹ̀. ọ̀rẹ́ títa kì í ṣẹ̀dáde èrò ẹ̀yìn bọ̀wọ́ mi tẹ̀sán máa ń wò fi tọrẹ. ọ̀rẹ́ títa kì í ṣẹ̀dáde èrò ẹ̀yìn bọ̀wọ́ mi tẹ̀sán máa ń wò fi tọrẹ. àní ọ̀rẹ́ títa kì í ṣẹ̀dáde èrò ẹ̀yìn bọ̀wọ́ mi tẹ̀sán máa ń wò fi tọrẹ. ọ̀rẹ́ títa kì í ṣẹ̀dáde èrò ẹ̀yìn bọ̀wọ́ mi tẹ̀sán máa ń wò fi tọrẹ. náwó ẹni tí bá ń tọrẹ ẹni tí bá ń ṣe sàrà ẹni tó bá lójú àánú ọmọlàkejì wọn ò ní dèrò ẹ̀yìn àǹfààní ẹ̀ ọkọjá bẹ́ẹ̀ àlè kàtàlẹ́ ni a máa tẹ̀síwájú àánú Ọlọ́run ní fèmí àtìyìn lẹ̀ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullah.